ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ọmọ èyí tí ó fi fún mi. Ní orúkọ Olúwa ni mo kí wa káàbọ̀ sínú àkókò ọ̀wọ̀ yìí ètí a péjọ fún ẹ̀kọ́ Bíbélì. Ẹ jẹ́ ká tẹríba ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run tó pọ̀ nípá àti agbára, dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó fún wa láti tún péjọpọ̀ láti jíròrò nínú ọ̀rọ̀ rẹ. Gbàdúrà ìlọlọ́run ọ̀rọ̀, Olúwa ẹ wá bá wa sọ̀rọ̀. Àmín Jésù. Ẹ wá kọ́ wa. Àmín. Lópin ọ̀rọ̀ yìí lórúkọ Jésù jálè yàn lógo. Àmín. Ògo ni fún orúkọ rẹ. Hallelujah. Gbogbo ọkàn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ẹ bùkún wọn lọ́pọ̀lọpọ̀. Àmín. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Mo kí gbogbo àwa ará ilé àti gbogbo ibi tí a ti ń gbọ́ ọ̀rọ̀ tí yóò máa jáde nípa ẹ̀kọ́ Bíbélì lónìí. Mo gbà ládùúrà wípé ẹ̀mí mímọ́ Ọlọ́run yóò gbé wa ró lórúkọ ńlá Jésù Kristi. Àmín. Lónìí mo ní bàbá wa àti màmá wa tí wọ́n wà pẹ̀lú wa tí a jọ máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nínú ẹ̀kọ́ Bíbélì lónìí. Ní apá ọ̀tún mi níbí mo ní bàbá wa, ẹ dárúkọ yín fún àwọn ará ilé. Èmi ni Venerable Benjamin Ayégúnlẹ̀. Venerable Benjamin Ayégúnlẹ̀, ẹ káàbọ̀ sínú ètò yìí sà. Ṣé olóòtú? Báwo ni ìjọ Ọlọ́run lónìí? Àlàáfíà òun la wà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bákan náà mo ní màmá wa ní apá àlàáfíà mi níbí. Màmá, ẹ já gbóhùn yín. Orúkọ mi ni arábìnrin Tómi aya Akínbámi. Màmá wa Tómi aya Akínbámi, ẹ káàbọ̀. Ẹ ṣé sà. Mo gbàgbọ́ wípé àlàáfíà ni gbogbo àwọn ilé ìjọsìn wa wà lónìí. Àlàáfíà Kristi. A dúpẹ́. Orúkọ tèmi ni Venerable Adéyẹmí Ògúnbéyè tí máa jẹ́ atọ́kùn fún ẹ̀kọ́ Bíbélì tòní. A wà ní ojú ewé 24, page 34. Ẹ̀kọ́ 17 la fẹ́ pẹ̀kẹ́lù lónìí. Gẹ́gẹ́ bí àkòrí tí a ti ń gbé yẹ̀wò, ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé èyí tí a wà yìí. Ẹ̀ka àkòrí tí a fẹ́ wò ní ìpèníjà tó wà nínú títọ́ àwọn ọmọ ní ìlànà Ọlọ́run nínú ayé ọ̀làjú yìí. Orí ọ̀rọ̀ tí a fẹ́ pẹ̀kẹ́lù ni títọ́ ọmọ oníwà-bí-Ọlọ́run. Ibi kíkà wa ibi méjì ni. Ibi àkọ́kọ́, màmá wa Tómi aya Akínbámi, wọ́n bá ka Sámúẹ́lì kínní orí kejì ẹsẹ̀ 12 sí 17. Nígbàtí bàbá wa Venerable Benjamin Ayégúnlẹ̀ wọ́n bá wa ka Tímótì kejì orí kínní ẹsẹ̀ 5. Sámúẹ́lì kínní orí kejì ẹsẹ̀ 12 síwájú díẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àwọn ọmọ Élì sì jẹ́ ọmọ Béliálì, wọn kò mọ Olúwa. Iṣẹ́ àwọn àlùfáà pẹ̀lú àwọn ènìyàn ni. Nígbà tí ènìyàn kan bá ṣe ìrúbọ, ìránṣẹ́ àlùfáà dé. Nígbà tí ẹran náà ń hó lórí iná, tí òun ti ọ̀pá ẹran oníga 3 lé ọwọ́ rẹ̀, òun á sì fi gún inú apẹ tàbí kẹ́tìlè tàbí odù tàbí ìkòkò. Gbogbo èyí tí ọ̀pá ẹran oníga náà bá mú wá òkè, àlùfáà mú un fún ara rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe sí gbogbo Ísírẹ́lì tí ó wà ní ibẹ̀ ní Sílò. Pẹ̀lú kí ó tó sun ọ̀rá náà, ìránṣẹ́ àlùfáà dé, a sì wí fún ọkùnrin tí ó ń ṣe ìrúbọ pé, fi ẹran fún mi láti sun fún àlùfáà, nítorí tí kì yóò gba ẹran sísè lọ́wọ́ rẹ bí kò ṣe tútù. Ọkùnrin náà sì wí fún un pé, jẹ́ kí wọ́n sun ọ̀rá náà nísinsìnyí, kí o sì mú iyekíye tí ọkàn rẹ bá ń fẹ́.
Nígbà náà ni ó dá a lóhùn pé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n kí o fi fún mi nísinsìnyí, bí bẹ́ẹ̀ kọ́, èmi ó fi agbára gbà á. Ẹ̀ṣẹ̀ àwọn ọmọkùnrin náà sì tóbi gidigidi níwájú Olúwa, nítorí tí ènìyàn kórìíra ẹbọ Olúwa. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ẹ ṣé màmá wa. Mo ń kà látinú Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ ìkarùn-ún. Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ ìkarùn-ún. Ní ìgbà tí mo bá rántí ìgbàgbọ́ àìlẹ́tàn tí ń bẹ nínú rẹ, èyí tí o kọ́ wa nínú Lọ́ìsì ìyá rẹ àgbà àti nínú Éúníkè ìyá rẹ, mo sì gbàgbọ́ pé ò ń bẹ nínú rẹ̀ pẹ̀lú. Ẹ ṣé bàbá wa. Tá bá wo ibi tí a kà yìí, gbogbo wa la mọ ìtàn àwọn ọmọ Élì. Ètí bẹ̀rẹ̀ ṣàlàyé wípé wọ́n jẹ́ ọmọ Béliálì nípa ìhùwàsí wọn. A rí bí wọ́n ṣe ń fi ipá gba ohun ìrúbọ lọ́wọ́ àwọn tí wọ́n ń wá láti wá rúbọ lórí pẹpẹ Ọlọ́run. Síwájú sí níbi tí bàbá wa kà fún wa, Tímótì kejì orí kìíní ẹsẹ̀ karùn-ún. Paul ń sọ wípé nígbà tóun bá rántí ìgbàgbọ́ àìlẹ́tàn ètò kọ́kọ́ wà nínú ìyá rẹ̀. Wọ́n sọ nípa ìyá tó bí Tímótì. Ó lóun gbà wípé ó wà nínú ọmọ tá pè ní Tímótì nítorí pé ìyá ńlá rẹ̀ la pè ní Lóídè, nígbàtí orúkọ ìyá Tímótì tó jẹ́ Yúníkè, wípé ìgbàgbọ́ yìí ó wà nínú Tímótì pẹ̀lú. Ó jẹ́ ìpinnu Ọlọ́run kí gbogbo òbí kí ó tọ́ ọmọ ní ìwà bí Ọlọ́run. Ó ṣe pàtàkì. Tó pé láwùjọ tá wà lónìí, ìwà bí Ọlọ́run ó ti sọnù. Àwọn ọ̀nà títọ́ irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ó wà pẹ̀lú ìpèníjà. Oríṣiríṣi ìpèníjà ni à ń là kọjá ní àkókò tá wà, pàápàá ní títọ́ ọmọ oníwà bí Ọlọ́run. Ó ṣe pàtàkì ká mọ àwọn irú ìpèníjà bẹ́ẹ̀ àti àwọn ọ̀nà àbáyọ tí a lè gbà láti sọ irú ìpinnu tó wà níbẹ̀. Láti má fojú yẹpẹrẹ wo àwọn ìpèníjà tó wà yìí, nítorí pé ó léwu àti pé ó lè ṣe akùdé sí àtítọ́ ọmọ ní ọ̀nà tí yóò wu Ọlọ́run. Nítorí pé àwọn ọmọ wọ̀nyí, ohun tí wọ́n ń là kọjá tàbí ohun tí wọ́n rí lóde òní ó yàtọ̀ sí ohun tí àwọn bàbá tàbí àwọn bàbá ńlá wa tí wọ́n ti là kọjá. Ká wò àwọn ọmọ oníwà bí Ọlọ́run ni a tọ́ pẹ̀lú àwọn kókó wọ̀nyí tá a sì fi ìbẹ̀rù Ọlọ́run sí wọn lọ́kàn láti jẹ́ kó jẹ́ àfojúsùn wọn èyí tó dára ní kíkíyèsí wọn. Ìkíní, ẹgbẹ́ búburú. A gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ wa kí a jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹgbẹ́ búburú máa ń ba ìwà rere jẹ́ ni o. Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 33. Pàápàá ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu wọn àti irú èrò wo ló tẹ̀ ń jáde láti inú ọkàn wọn. Ìwé Òwe orí 1 ẹsẹ̀ 10 sọ fún mi pé ọmọ mi, bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́, ó ní kí wọ́n má ṣe gbà. Ṣùgbọ́n lóde òní a rí pé àti àwọn àgùntàn àwọn ọmọ wa wọ́n ti ń bá ajá rìn báyìí, sọ́yìn ti ń jẹ ìgbẹ́. Ohun ìkejì pé ká kíyèsí ni pé àìsí olùtọ́ni oníwà bí Ọlọ́run, torí pé àwọn tá pè ní mentoring, ìtọ́ni oníwà bí Ọlọ́run ó ti ń sọnù nínú àwùjọ wa. Wọ́n lè kà láìpẹ́ nípa àti arákùnrin kan sọ̀rọ̀. Ó wí pé ó ní lóde òní pé àwọn tí ọlà òjijì dé bá ni àwọn tí a máa ń gbóríyìn fún, pé àwo ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn àti pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ṣe kí ni ó lẹ́gbin. Ohun ìkẹta ni pé àwọn kan tí a mọ̀ mọ́ ìran yìí, pàápàá ìmọ̀ ẹ̀rọ, ó dára ká ní ìmọ̀ ẹ̀rọ,
ṣùgbọ́n báwo la ṣe ń lò ó àti kí ni àwọn akùdé tó ń dé bá àwọn ọmọ wa nípa lílo ìmọ̀ ẹ̀rọ yìí pàápàá ọ̀pọ̀lọpọ̀ òbí nílé ló ní tẹlifíṣàn ní báyìí tá a ní rédíò tá a ní fóònù ìgbàlódé pẹpẹpẹ tá à ń tẹ̀ tá a ní táwọn ọmọ ẹ̀ náà tí wọ́n ní tí wọ́n dẹ̀ sì ń lò. Ohun ìkànnì ni pé ọmọ tí kò bá ohun mìíràn lábẹ́ ìgbàlódé yìí òun ni ẹ̀rọ ìgbàlódé tí mo ti sọ lẹ́ẹ̀kan a gbọ́dọ̀ ṣọ́ra ní lílo rẹ̀ pàápàá àwọn ọmọ wa. Ohun ìkẹrin ni ọmọ tí kò ní ìgbàlà. Ó jẹ́ ìpèníjà ńlá fún àwọn ọmọ wọ̀nyí pàápàá fún àwọn òbí tá a bá jẹ́ káwọn ọmọ wa kàn ti mọ Ọlọ́run. Ohun ìkarùn ni pé àìsí ìfẹ́ láti ọ̀dọ̀ òbí kan tàbí àwọn méjèèjì táwọn ọmọ wọ̀nyí tí wọ́n bá rí ìfẹ́ nínú ilé wọ́n á jáde síta. A gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ wa bàbá tilẹ̀ bá wọn wí àwọn bàbá wa bọ̀ wọ́n ní bàbá fi ọwọ́ ọ̀tún bá wọn wí á fi tòsì fámọ́ra ṣùgbọ́n tá a bá lọ bá wọn wí tá a lé wọn pa fún ẹkùn jẹ ewu ńlá ni o. Lórúkọ Jésù ewu ìgbàlódé yìí kò ní wo ẹnì kọ̀ọ̀kan wá o. Ilé tí a ti ń gbọ́ ọ̀rọ̀ mi kò ní wo wá o. Ìbéèrè àkọ́kọ́ wọ́n ní àwọn kókó mìíràn wo la tún lè yẹ̀ wò láti fi tọ́ àwọn ọmọ Oníwà-Bí-Olorun yàtọ̀ sáwọn ilé tí a ti mẹ́nubà tàbí àfikún màmá wa Tómi Àyàkíbámi. Ẹ ṣé olóòtú. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí ó ti gba Jésù lólúwa àti olùgbàlà rẹ̀, ohun àkọ́kọ́ náà ní lẹ́yìn gbogbo eléyìí tí wọ́n ti sọ fún wa yẹn ó ní wípé a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó kúnnú àwọn ọmọ wọ̀nyẹn. Lára àwọn nǹkan mìíràn tí a tún lè mẹ́nubà tí ó jẹ́ kó ṣòro díẹ̀ láti tọ́ àwọn ọmọ Oníwà-Bí-Olorun ó ní àìníbùrùjí tó fún àwọn òbí. Tí òbí ò bá ní bùrùjí tó, tí wọn ò ní owó tó láti fún àwọn ọmọ wọn ní oúnjẹ tó dára, tí wọn ò ní owó láti ra àwọn ohun èlò bí aṣọ, ìwé, nǹkan bàtà, láì ní owó láti rà fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni ò ní owó láti sanwó iléèwé àwọn ọmọ. Tí gbogbo eléyìí bá ń tẹ̀síwájú báyìí, tí ọmọ wẹ̀yìn wò torí wípé bí mo ti ẹ̀dọ́dọ̀ àwọn òbí mi kò síbi tí ohun tí mo fẹ́ gbà mí lè rí gbà, ó máa ń mú kí wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ìyẹn dẹ̀ máa ń mú kó ṣòro fún òbí tàbí àwọn tó ń kọ́ wọn láti jẹ́ kí ọmọ ó jẹ́ ọmọ Oníwà-Bí-Olorun. Then mo tún wò ó wípé tí àwọn òbí méjèèjì nínú ilé, bàbá àti ìyá, tí ò bá sí ìṣọ̀kan láàrin wọn ní àwọn ọ̀nà tá a fi ń tọ́mọ, tó jẹ́ pé ọ̀tọ̀ ni gbólóhùn tí bàbá ń sọ nínú ilé, ọ̀tọ̀ ni eléyìí tí ìyá ń sọ, àwọn ọmọ ò ní mọ eléyìí tó yẹ kí wọ́n mú níbẹ̀. Eléyìí máa jẹ́ kó nira fún wọn púpọ̀ láti máa hu ìwà tó tọ́ nítorí wípé bẹ́nìkan ti ń bá wọn wí lẹ́nìkan máa fà á sílẹ̀. Nítorí náà tí àwọn òbí ò bá ti ní ẹ̀mí ìṣọ̀kan nínú ìdílé láti bọ́mọ wí, ó máa ń jẹ́ kí ó ṣòro fún wa, fún àwọn ènìyàn láti tọ́ ọmọ ní Ìwà-Bí-Olorun. Ìmíì tó tún wà ń bẹ̀ ni pé tó bá ti jẹ́ wípé àwọn òbí kìíní, bàbá àti ìyá, owó nìkan náà ni wọ́n ṣà ń lé káàkiri, ká ti jí lọ ń dájí, ẹlòmíì á lọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kò ní wálé. Tó bá ti jẹ́ pé owó la ṣà ń lé ká tí a ò kọ ọ̀rọ̀ àwọn ọmọ tá a bí tá a kà sọ́kàn, ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé tán bá ti fún àwọn ọmọ lówó, torí wọn náà mo ṣe ń ṣiṣẹ́, tán ti fún wọn lówó, tán ti fún wọn lélẹ́yìí, tán fún wọn nítọ̀hún, wọ́n ti gbàgbọ́ wípé àwọn ti ṣe ojúṣe gẹ́gẹ́ bí òbí nìyẹn. Ṣùgbọ́n àlàfo wípé ìyá àti bàbá wọn pé ọmọ yẹn jókòó kí wọ́n máa rí wọn, kán máa bá wọn wí, kán máa bá wọn sọ̀rọ̀, tí àlàfo yẹn ò bá ti dí, ó ṣeé ṣe kó ṣòro díẹ̀ láti tọ́ ọmọ onígbàgbọ́. Màmá wa kẹ́ tó tẹ̀síwájú, Bíbélì ti sọ máa ń pé àyà ọmọdé ni pàṣán ni wèrè dì sí, ó ní pàṣán ìbáwí. Ṣùgbọ́n nígbà tí bàbá àti ìyá tí wọn ò sí nílé, tí wọn ò dẹ̀ gbé papọ̀, àti báwọn ọmọ wọ̀nyí á léwu. Bí wọ́n ti ẹ̀ ń gbé papọ̀ gbà mìíràn, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé wọn ò ní ìṣọ̀kan. Nígbà tí bàbá bá ń bá ọmọ wí, tí ìyá bá ń sọ wípé ẹ fi sílẹ̀, nǹkan tó ṣe yẹn náà ò tí ì burú jù, ẹ má bá mi lù ú pa, ṣe rí wípé kò ní fún ọmọ lórí ọ̀fẹ́ láti máa tọ́ ọmọ, láti máa tọ́ ọmọ ní ọ̀nà Ọlọ́run. Eléyìí tó dẹ̀ ń fa àìní ìṣọ̀kan àwọn òbí yẹn, ó wà lára wípé àwọn pàápàá wọn ò jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tí òbí ò bá dẹ̀ ti jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí ló fẹ́ fi kọ́ ọmọ? Nǹkan tó ní ò lè fi fún ẹlòmíràn.
so àwọn òbí tí ò bá jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pàápàá láti mọ kí ni àwọn ohun tó tọ́ láti fi tọ́ àwọn ọmọ ní ọ̀nà Ọlọ́run, tí òbí ò bá ti mọ̀ ó ṣeé ṣe fúnrú òbí bẹ́ẹ̀ láti kàn máa ṣe ohun tó wù ó. ẹ ṣé màmá wa, ẹ ṣé. Ẹ jẹ́ n lọ sí ìbéèrè kejì kí n ta rẹ̀ sí ọ̀dọ̀ bàbá wa. Ìbéèrè kejì, ọ̀nà tó dára wo la lè gbà lo àwọn kókó tí màmá wa ti mẹ́nu bà wípé tí bàbá àti ìyá tán bá gbé papọ̀ tó wọ́n sì ní ìṣọ̀kan, àìlówó tó, àìsí olùtọ́ni oníwà-bí-Ọlọ́run, ọmọ tí kò ní ìgbàlà, àìsí ìfẹ́ tó, ẹgbẹ́ búburú, gbogbo àwọn yìí, ọ̀nà wo ló wá dára tá a lè gbà láti lo àwọn kókó wọ̀nyí tó ní ipa búburú ní títọ́ àwọn ọmọ oníwà-bí-Ọlọ́run láti lè dàbí ọmọ Ọlọ́run nítòótọ́? Bàbá wa Benjamin Ayégúnlẹ̀. Ẹ ṣé olóòtú. A rí wípé ọ̀nà tó dára jù tó jẹ́ àkọ́kọ́ tí màá mẹ́nubà òun ni wípé àwọn òbí a gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe tàbí àpẹẹrẹ rere fún àwọn ọmọ wa. Tí a bá wo ibi tí a ti kà tó jẹ́ ibi tá a kà lónìí, àwọn bí méjèèjì tá a kà rí wípé ó ti fi àpẹẹrẹ irú tí àwọn òbí wọ̀nyẹn jẹ́ ó fi hàn ní ti àwọn ọmọ Élì. Ẹ rí wípé ìwà tí àwọn òbí tí wọ́n fi lélẹ̀ òun ni ó mú kí àwọn ọmọ Élì bí wọ́n ṣe hùwà bí wọ́n ṣe hù. Bákan náà nípa ti arákùnrin tá à ń pè ní Timothy, a rí wípé ìyá ńlá rẹ̀ àti ìyá ẹ̀ ẹ rí wípé wọ́n ti fi àpẹẹrẹ lélẹ̀. Àwọn ohun tí wọ́n ti rí tí wọ́n fi lélẹ̀ fún wọn òun ni Timothy ń tẹ̀lé. So àwa òbí a gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ rere, ká jẹ́ àwòkọ́ṣe. Bàbá àti ìyá wọ́n gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọ. Ká má kàn kúkàn jẹ́ pé a kàn máa sọ lásán. Wọ́n gbọ́dọ̀ rí ohun tá à ń ṣe. Ìyẹn ló máa ran àwọn ọmọ yẹn náà lọ́wọ́ láti tẹ̀lé ohun tí a bá ṣe. Ohun àkọ́kọ́ nìyẹn. Èkejì òun náà ni wípé àwa gẹ́gẹ́ bí òbí a gbọ́dọ̀ sa gbogbo ipá wa láti rí wípé àwọn ọmọ wọ̀nyí à ń kíyèsí ìrìn wọn. Ká kíyèsí ìrìn wọn. Ká bá ti jẹ́ àpẹẹrẹ rere, ká tó máa kíyèsí ìrìn wọn. Níbo ni wọ́n ń lọ? Níbo ni wọ́n ń yà sí? Ta ni ọ̀rẹ́ wọn? Ká mọ̀ wọ́n. Gẹ́gẹ́ bí Bíbélì sọ, ó ní fọ̀rẹ́ rẹ hàn mí. Ìmọ̀rú èèyàn tó jẹ́. So a gbọ́dọ̀ kíyèsí àwọn kan wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ òbí míì ló máa fọmọ sílé ìwé tí wọ́n tiẹ̀ ní bójútó mọ́, wọn tiẹ̀ ní bìkítà mọ́ wọn mọ tó ń ṣe. So eléyìí ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. A gbọ́dọ̀ máa gbìyànjú láti máa rí wípé àwọn ọmọ wọ̀nyí à ń bójútó wọn, ká sa ipá wa kó má bàa lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ búburú tàbí àwọn ìwà búburú. Ìkẹta, tí a bá wò ó láyé òde òní, a rí wípé ìmọ̀ ẹ̀rọ àti ẹ̀rọ ìgbàlódé òun ló gba ayé kan. Ṣùgbọ́n àwa òbí ojúṣe wa ni láti rí wípé a jẹ́ kí àwọn ọmọ wọ̀nyí kí wọ́n ní ìmọ̀ bí wọ́n ṣe lè lo àwọn ìmọ̀ ẹ̀rọ yìí àti ẹ̀rọ ìgbàlódé yìí, torí pé ó ní akùdé ó dẹ̀ tún ní àǹfààní. A jẹ́ kán mọ àǹfààní tó wà ń bẹ̀ àti akùdé tó wà ń bẹ̀, pé àǹfààní yìí òun ni a tọ́ wọn sọ́nà láti lè jẹ́ kán máa lò. Ẹ ṣé bàbá wa, àwọn ará ilé, bí ẹ̀rọ ìgbàlódé ṣe dára tó, a gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ mọ àǹfààní tó wà ń bẹ̀ àti akùdé ká ti tọ́ wọn ní lílo àǹfààní tó wà níbẹ̀. Ẹ já lọ sí ìbéèrè kẹta níbi tá a ti mẹ́nu dúró lónìí. Màmá wa ní ṣókí, àwọn kókó mìíràn wo tí ìgbà ìkẹyìn tí ó mú lọ́wọ́ èyí tí a gbọ́dọ̀ tún ṣàkíyèsí tí a bá fẹ́ tọ́ àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ọmọ oníwà-bí-Ọlọ́run? Àwọn kókó wo ló yẹ ká tó jẹ́ kí wọ́n gbé yẹ̀wò tó yẹ kí wọ́n tún ṣe? Ẹ ṣé olóòtú. Yàtọ̀ fún lílo ìmọ̀ ẹ̀rọ, àwọn kókó tí ewu ìgbà ìkẹyìn tó kó wá ó pọ̀ gidigidi. Tá a bá wo inú ìwé Timothy kejì yẹn, orí 3, tá a bá ní ká wò láti ẹsẹ̀ 1 sísàlẹ̀ díẹ̀, ó sọ fún wa pé ní ìgbà ìkẹyìn ọjọ́ tí àwọn ìgbà ewu yóò dé, ó sọ bí ohun tí àwọn ènìyàn yóò máa ṣe, bí wọn ó ṣe jẹ́ olùfẹ́ owó, àfúnnu, àwọn ewu ìgbà ìkẹyìn yẹn ó bẹ̀rẹ̀ sí ó ti tá a bá wo ìgboro a ó rí wípé ó ti pọ̀ báyìí. Ó tiẹ̀ wá pọ̀ lọ́dọ̀ àwọn ọmọdé olùfẹ́ owó. Àwọn ọmọdé ló ń fẹ́ owó jù báyìí. Ọmọ tí ò tí bàlágà, ẹ máa rí tó ti jẹ́ pé kí n ṣáà lè ra jeep, kí n lè kọ́lé ńlá, kí n lówó rẹpẹtẹ, òun ló kù tí wọ́n ń wá.
ó tún sọ nípa afúnnu, ká máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn ká máa fi ọ̀rọ̀ ìgbéraga, ọ̀rọ̀ àlùfàǹsá, ó ti pọ̀ lẹ́nu àwọn ọmọ wa. A sọ nípa agbéraga, a sọ̀rọ̀ búburú, a sọ aláìnífẹ̀ẹ́, aláìlè kóra wọn níjàánu. Tẹ́ bá wọnú ayé, tẹ́ wo àwọn ọmọ nígboro, ẹ máa rí pé kò sí àgbàlagbà bó ṣe dàgbà tó tí ẹlòmíì inú wọn ò lè sọ̀rọ̀ sí. Wọ́n á kàn wò lójú, wọ́n á kàn sọ̀rọ̀, wọ́n á níta ni. Nígbà tó jẹ́ pé àwọn gan wọn ò ní ẹ̀mí ìbẹ̀rù Ọlọ́run yẹn, kò sí nínú ọkàn wọn. Já dúró bẹ́ẹ̀, ẹ jẹ́ ń bè lọ́wọ́ bàbá wa ní ṣókí, ní àfikún gẹ́gẹ́ bí màmá wa ti sọ, àwọn ewu ìgbàlódé ètí àwọn ọ̀dọ́ wa tàbí àwọn ọmọ wa nísinsìnyí tí wọ́n ń dojúkọ, pé wọ́n dẹ̀ gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti jẹ́ kí ìwà bí Ọlọ́run kí ó borí rẹ̀ mọ́lẹ̀. Ẹ ṣé olóòtú. Ní àfikún ohun tí màmá wa ti sọ, a rí wípé àwọn ẹ̀rọ ìgbàlódé àti ìmọ̀ ẹ̀rọ ó ti mú ọ̀làjú wá bá wa. Ó dẹ̀ ti mú kí àwọn ọmọ wa kí wọ́n ti lajú sí òdì. Mo fẹ́ fi ìkan ṣe àpẹẹrẹ tí a bá kíyèsí àwọn ọmọ wa láyé òde òní, ẹ rí pé ó ti mú ewu ìwọṣọ wọn, ó ti mú jẹ́ kó yàtọ̀. Ìwọṣọ wọn bẹ́ẹ̀ ni. Ẹ rí ọ̀pọ̀ ọmọbìnrin míì ó ti ń wọṣọ ìhòhò lórìn. Àwọn aṣọ tí ò yẹ tí ò bá tó ìlànà Ọlọ́run mu òun ló máa wọ̀. Bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin inú wọn, ẹ rí ìmí àgbébóṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ dì. Ẹ rí wípé àwọn nǹkan wọ̀nyí ewu ìgbàlódé tó mú wá nìyẹn. Wọ́n dẹ̀ fi ojú yẹpẹ wò ó, wọ́n fi wò ó, wọ́n wò wípé ọ̀làjú ni. Àwọn ewu tí nǹkan wọ̀nyí mú wá lélẹ̀, a gbọ́dọ̀ kíyèsí gẹ́gẹ́ bí. Ẹ ṣé bàbá wa. Ní ìparí, a gbọ́dọ̀ ní ìgboyà àti ìmúrasílẹ̀ kíkún láti dojúkọ àwọn ìpèníjà ètí a ti ṣàlàyé yìí, pàápàá ní ayé ìgbàlódé tí a wà yìí. A sì gbọ́dọ̀ ṣe àmúlò àwọn tí wọ́n ti ṣe àṣeyege, pàápàá àwọn ọ̀dọ́ tí wọ́n ti larú àwọn ewu wọ̀nyí kọjá, àwọn tó ti lọ sí ilé ẹ̀kọ́ tó ti jáde, tí pé wọ́n ṣe àṣeyọrí tí ewu yìí tí kò bò wọ́n mọ́lẹ̀, tí wọ́n ṣe àṣeyọrí. A gbọ́dọ̀ jẹ́ kí wọ́n wà láti lè máa kọ́ àwọn ọ̀dọ́ wa, pàápàá nínú ìjọ Ọlọ́run èyí tí a bá wa. A gbọ́dọ̀ ní àkókò fún wọn láti máa jẹ́ kí wọ́n máa fi ìrírí kí wọ́n fi máa kọ́ àwọn ọ̀dọ́ tí ó ń bọ̀ lákòókò yìí. Àdúrà mi ni pé Olúwa á ràn wá lọ́wọ́ lórúkọ Kristi. Àmín. Àkọ́sórí wa Tímótì kejì orí kìíní ẹsẹ̀ 5. Tímótì kejì orí kìíní ẹsẹ̀ 5. Nígbà tí mo bá rántí ìgbàgbọ́ àìlẹ́tàn tí ń bẹ nínú rẹ. Nígbà tí mo bá rántí ìgbàgbọ́ àìlẹ́tàn tí ń bẹ nínú rẹ. Èyí tó kọ́ wà nínú lóídé ìyá ńlá rẹ. Èyí tó kọ́ wà nínú lóídé ìyá ńlá rẹ. Àti nínú Yúníkè ìyá rẹ. Àti nínú Yúníkè ìyá rẹ. Mo sì gbàgbọ́ pé. Ó ń bẹ nínú rẹ pẹ̀lú. Ẹ jájọ kà á lẹ́ẹ̀kan sí o. Nígbà tí mo bá rántí ìgbàgbọ́ àìlẹ́tàn tí ń bẹ nínú rẹ. Èyí tí ó kọ́ wà nínú lóídé ìyá ńlá rẹ àti nínú Yúníkè ìyá rẹ, mo sì gbàgbọ́ pé ó ń bẹ nínú rẹ pẹ̀lú. Lẹ́ẹ̀kan sí, a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa, bàbá Venerable Benjamin Ayégúnlẹ̀, ẹ ṣé ẹ kú òun látàárọ̀. Ẹ ṣé olóòtú. Bẹ́ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ màmá wa Tómi, aya bàbá Akínbámi, ẹ kú òun látàárọ̀. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Venerable Adéyẹmí Ògúnbíyì. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà ní ìdí ẹ̀rọ tó máa ń gbé sókè gbé sísàlẹ̀ pé wọ́n ṣe. Lẹ́ẹ̀kan sí, ìjọba Ọlọ́run kò ní bọ́ sọ̀n lọ́wọ́ wa o. Ẹ jẹ́ kí a tẹríba kí a gbàdúrà. Ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ tún fún wa láti sọ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ lórúkọ Jésù. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Mo gbàdúrà pé àwọn ọ̀rọ̀ tá a gbọ́ pàápàá jùlọ láti tọ́ ọmọ wa ní ìlànà Ọlọ́run lórúkọ Jésù kò ní jẹ́ ìdálẹ́bi fún wa. Àmín. Àwọn ọmọ tí Ọlọ́run fi fún wa wọ́n á wà fún àmì àti fún ìyanu. Àmín. Ògo ni fún orúkọ Olúwa. Hallelujah. Iṣẹ́ ìránṣẹ́ yìí lórúkọ Jésù kó máa tẹ̀síwájú. Àmín. Gbogbo etí tó ń gbọ́ lórúkọ Jésù ká máa wà lálàáfíà. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Títí gbà tá a fi pàdé, mo sọ wípé àlàáfíà.